Ẹ káàbọ̀ padà. Ètò yín ètò wa bó ṣe ń lọ lábala ìlera. Gẹ́gẹ́ bá ti mọ̀ wípé gbogbo nǹkan tẹ́dà bá ní láyé bí ò bá nílera, bí ò bá ní ìlera, bí ò bá nílera, mo tún sọ lẹ́ẹ̀kan sí òfo ni. Bó lówó ẹni ẹlẹ́ni lá máa bá a ná. Bó kọ́lé ẹlòmíì là máa gbé torí kò ní jìnnà sílé ìwòsàn. Mi ò ní yé gbà ládùúrà fún wa wípé àlàáfíà wa kò ní fi wá sílẹ̀. Màmá ẹ ń sọ nǹkan kan nípa ìwọ̀ntúnwọ̀nsì lẹ́ẹ̀kan. Ẹ máa bá mi yànnàná ẹ̀ síwájú sí i ká tó mú ọ̀nà míì. Tí ẹni tí ó bá ní diabetes lára kò tọ́ láti fi ẹnu kan ọtí rárá, èèwọ̀ ni. Ṣùgbọ́n àwa tá àti ní níwọ̀ntúnwọ̀nsí, bóyá a jẹ́ ẹni tó jẹ́ pé ṣé tí ò bá ṣe dandan kò ṣe dandan pé ká mú. Ṣùgbọ́n tá a bá rí i pé ẹlòmíì ó lè sọ pé tóun ò bá mu ọtí ara òun ò balance. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ àṣejù àwọ̀ wọ́n sọ kíní kan lọ lẹ́ẹ̀kan. Atọ́kùn mi béèrè wípé kí ni symptoms tí wọ́n máa ń ní? Kí ni àpẹẹrẹ? A ti sọ ti type 1, ó kù type 2. Type 2 yẹn ó máa ń rẹ̀ wọ́n ni o. Àwọn ló jẹ́ pé tẹ bá béèrè lọ́wọ́ wọn, wọn kì í ṣe ẹ̀yọ́, wọn kì í tọ̀ lóru. Ẹni kí ló máa ń ṣẹlẹ̀ sí wọn? Wọ́n máa ń tóbi. Tọ́ bá béèrè lọ́wọ́ wọn ní ilé ìwòsàn pé arábìnrin ẹ̀mí èlò lẹ̀ máa ẹ̀mí ò ń tọ̀ rárá o. Ṣùgbọ́n irú wọn, wọ́n máa ń ní ìtọ̀ ṣúgà tó ní agbára. Ẹ̀kọ́ṣo tó bá gbé wọn báyìí, ó máa ń gbé wọn ṣánlẹ̀ ni. Àwọn symptoms tó máa ń nípọ̀ o. Ẹlòmíì ṣe rí àwọn type 2 yẹn, ojú wọn máa ń ṣú, òyì máa ń kọ́ wọn, apá wọn á máa gan, ẹsẹ̀ wọn á máa gan. Àwọn ní type 1 náà, wọ́n máa ń ní pajápajá, ẹ̀jẹ̀ wọn máa ń dry. Ẹ̀jẹ̀ àwọn ní type 1 náà máa ń dry, ti type 2 náà máa ń dry. Tó jẹ́ pé wọ́n kàn máa tóbi, wọ́n máa sanra ni. Ṣé mọ̀ nǹkan tó bá èrò ọkàn wa àbí iye wa, ibi ta ní iye mọ́, ni wípé wọ́n máa ní ìtọ̀ ṣúgà ló ṣèbéyàn máa tọ̀ ni. Làwọn ní type 2 yẹn ló fi dangerous fún wọn. Ipa kẹta, mo fẹ́ kí gbogbo wa ká mọ̀ yẹn. Ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́. Ipa kẹta lélẹ́yìn mo sọ pé a lè ná tán lónìí, ó lè jẹ́ pa tún máa tẹ̀síwájú lọ́jọ́ mi. Ṣé nípa kẹta yẹn, àwọn là ń pè ní hypoglycemia. Hypoglycemia yẹn, àwọn ló jẹ́ pé wọn mọ̀ ìtọ̀ wọn normal, bẹ́ẹ̀ ṣúgà tó wà lára wọn kò tó. Wọ́n kàn máa rí pé bẹ́ẹ̀ ni hypoglycemia. Mo ń bọ̀ o. Yes sir. Àpọ̀jù ṣúgà ni à ń pè ní tọ̀ ṣúgà tẹ́lẹ̀. Ṣùgbọ́n sì mo rí i pé ṣé diabetes náà la tún máa pe àìtó ṣúgà ni. Torí náà ṣe pé wọ́n ní hypo low, ṣúgà wọn lò lára. Ṣẹ̀rí tá bá kó èèyàn 100 kalẹ̀, a máa rí bí èèyàn bíi 5 àbí 4 tán ní hypo yẹn. Ìyẹn la ṣe sọ wípé àyẹ̀wò ṣe kókó ṣe pàtàkì. Ǹjẹ́ àyẹ̀wò ṣe mọ̀ pé máa ń sọ kíní kan lórí ètò yìí, mo ní máa ń gbóṣùbà fáwọn ìjọba. Ṣé pé ó ti dá primary health center sílẹ̀. Téèyàn bá lọ tó lọ ṣàyẹ̀wò, tó ṣètọ̀ ṣúgà, tó ṣe ti BP, tó ṣe ti weight, ǹjẹ́ kò ní mọ ibi tó ń kù sí? Àti ẹ̀ ń kálukú ní láti ẹ̀ ti mọ ibi tó wọ̀n. Ṣé rí àyẹ̀wò ló máa jẹ́ kẹ́mi pẹ́ o? Òun ló máa jẹ́ kẹ́mi èèyàn kó gùn láyé yìí. Tá a bá ti ń ṣàyẹ̀wò lóòrèkóòrè, àní bọ́ sínú ìdẹ̀wò ikú òjijì. Màmá, ewu wo ló wà nínú kí ìtọ̀ ṣúgà tó tún ń bẹ nínú kí n kọ́kọ́ béèrè wípé ṣó lẹ́tọ̀ọ́ pé kí ṣúgà kọ́kọ́ wà nínú àgọ́ ara wa? Ó lẹ́tọ̀ọ́ kí ṣúgà wà nínú àgọ́ ara wa. Ó dà bẹ́ẹ̀ yẹn. Ṣé kí ṣúgà yẹn tún wá lọlẹ̀ gẹ́gẹ́ bí hypo yẹn, ṣé ó tún ní ìpalára tó ń ṣe nínú àgọ́? Ṣẹ̀rí mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni máa yànnà náà. Èkíní, ṣẹ̀rí level tó yẹ kí ṣúgà wà, torí ẹ sọ pé ṣó lẹ́tọ̀ọ́, ó ní level. Màá sọ level yẹn kí gbogbo á gbọ́. Ṣẹ̀rí kíní kan ta fi ń tẹ̀sí ṣúgà wò, ta fi ń monitor ó wà, tó jẹ́ pé oníkálùkù ló yẹ kó ní lọ́wọ́. Tẹ́ bá dé ibi tó ti ta hospital instrument, ẹ débẹ̀, ẹni ẹ fẹ́ ra nǹkan tó fi ń ṣe àyẹ̀wò ṣúgà ká tó jẹun láàárọ̀. Ìtọ̀ ṣúgà wa level wa láti jẹ́ ṣúgà tó yẹ kó wà lára wa. Ẹ gbọ́ eléyìí o, ká mọ òdiwọ̀n nǹkan ibi tó yẹ kí ṣúgà tó ń bẹ lára wa, ká mọ ibi tó yẹ kó dé. Màmá ẹ tẹ̀síwájú. Ṣẹ̀rí tá a bá tí jẹun láàárọ̀ kùtùkùtù, ìwọ tó ti lò wẹ̀ àfipámú ẹ̀ o. Lọ sí laboratory, lọ wọn ìwọ̀n ṣúgà tó yẹ kó wà lára. Ṣẹ̀rí ṣúgà yìí òun là máa ń pè ní strength, agbára ni. Tí ò bá sí lára, wàhálà ńlá ni. Ó jẹ́ kí n rántí ìgbà tá a wà ní kékeré, tá a bá sáré ní iléèwé.